ọjọ́ faradà yé ronú. Ẹ bá mi sọ fóònù kó mọ̀ sí ìyọ àtẹ̀bí àtòtò ẹ mọ̀ sí ìbò níbẹ̀rẹ̀ ayẹyẹ aládé méjì mo fẹ́ lọ ní ọlọ́jọ́ bí òní. Ẹ bá ní sí Fọláṣadé Àníkẹ́ lọ lọ́jọ́ bí òní o. Obìnrin rere bẹ́ẹ̀yẹn fi ń gbàdúrà fóbìnrin ni ẹlẹ́yinjú àánú oníwà tútù bí àdàbà. Fọláṣadé Àníkẹ́ ayájírere àgbáyé ẹni ọ̀wọ̀ ìbùkún Olúwagbélé yìí. Tó ń lọ lọ́jọ́ bí òní gbogbo ọjọ́ 12 oṣù kẹfà ló ń sọ nípa ọjọ́ bí mọ̀mọ́ dáadáa. Ẹ wọ lọ́jọ́ bí òní o. Ó dára ó dùn tán ó fi dúdùn wú ni. Ìwà ìrẹ̀lẹ̀ tó mọ̀ ń wù láyé fi ń pọ̀ lé ìbẹ̀rù Ọlọ́run tó o ní ló mú ọgbà yìí láwùjọ. Senior Abiyama of Nigeria SAN. Ó káwọn ọmọ tiẹ̀ mọ́ra ó tún káwọn ọmọ ọlọ́mọ mọ́mọ́ tọ́. Àdúrà wa ni pé gbogbo ọjọ́ ayé rẹ ni yóò níyè nínú lágbára Ọlọ́run ọba o ò ní mọ̀ bànújẹ́ o. Ìbùkún ni fún ọ nílùú ìbùkún ni fún ọ ní oko. Gbogbo ìdáwọ́lé rẹ pátá ni yóò yọrí sí rere. Máa rú kó o sì máa dàbí ọ̀pẹ. Ó dàbí igi tá a gbèsè fi podò tó ń ṣe èso rẹ̀ jáde lákòókò rẹ̀. Gbogbo tó o bá ń ṣe ni yóò mọ̀ ṣe déédéé. Mo sọdún ọdún yìí o wàá sẹ̀mí nínú ọlá nínú ọrọ̀ pẹ̀lú ìlera pípé o lágbára Ọlọ́run ọba o ò ní mọ̀ kóró.